Mashallah. Tarijuna jata. Walam tasluku mazalika. Inna zafinata la tajri alal yabasi. Inna zafinata la tajri alal yabasi. Ó wù ọ́ kí wọ́n náà dàbí ọlọ́lá. Torí pé iṣẹ́ ọwọ́ rẹ ó gbé ọ débẹ̀. Ó wù ọ́ kó máa ṣiṣẹ́ kékeré báyìí kó sì máa jèrè tó pọ̀ torí pé ìgbìyànjú ẹ̀ gbé ọ débẹ̀. Àmọ́ gbogbo bọ́ọ̀ ṣe ń ṣe é tó lórí kọ̀ ní jásí. Gbogbo ìdààmú lọ́tún ìfòòró lọ́sì síbẹ̀síbẹ̀ lórí pọ́ọ̀sì ni. Àìmọye jẹ́ ẹlẹ́jọ́ tó ti dì wùlé olórí tó sì mọ́wọ́ tó mẹsẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ náà tó lọ́pọ̀ jẹ̀bi. Kárí obìnrin mi ní ń jìyà ní ọkọ lónìí. Ìfaradà orí ti fẹ́ pa. Kárí obìnrin mi ní bẹ níta ní ìsìn tí ò sí ilé ọkọ ìyá tí ń jẹ̀yìn ìsìn àìmọ̀dí ni o. Bákan náà lọkùnrin tí ò níyàwó ńlé kò mọ tó fà á. Kò dá àdánwò rẹ mọ̀ ló jẹ́ sọ fún ọ tó o bá ń wọ ọmọ tó ń wá nǹkan làdánwò rẹ o. Tó o bá ń wọ ọkọ tó ń wá nǹkan làdánwò rẹ o. Tó o bá ń wá aya tó ń wá nǹkan làdánwò rẹ kódà kọ́ máa wáwé ìgbélù wàhálà ìwé yẹn kọ́ làdánwò rẹ nígbà tó o bá ti rí. Ìtọ́jú àdánwò ní kọ́ ọ lọ dámọ̀ torí wípé ìwọ tó ń wọ ọmọ tó bá padà bí ọmọ tán àdánwò fi ọ́ lẹ́lẹ́ o. Ó ṣe é ṣe kọ́ padà sunkún lórí ọmọ yẹn. Ìwọ tó ń wọkọ ó ṣe é ṣe kọ́ padà lọ́kọ yẹn tán kó jẹ́ pé náà ni ó máa pọ́ lẹ́kún because root of the problem you don't know it. Ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí omi ń dà láàmú tí wọ́n lọ dí kọ́tà tí lọ dí ilé kó mi má dà láàmú mọ́ ìyún kọ́ ló yẹ kó wà. Níbo ni orísun omi yẹn gẹ́gẹ́ ni wàhálà rẹ̀ tó bá lọ mú ọ̀nà orísun omi yẹn tó bá lọ tì bóyá páìpù náà bá tì ìwọ̀nba tó kù nínú omi tó dálẹ̀ lọ́wọ́ àmójútó ló bá tán. Ṣé méjì náà ní ìrìn àjò ayé ìgbà tí a fẹ́ bí wá sílé ayé ire ló kọ́kọ́ ṣáájú ibi wa farapamọ́ síbẹ̀ wọn ò ní ti kí ọmọ kú oríire torí pé ibi ò ti jáde. Bákan náà ni tó bá rìn nínú ayé tán tó gbénú ayé tán tó fẹ́ dọlọ́lá tó fẹ́ débi ipò gíga orí ò wá níwá aburú ní ò wá ṣáájú. Mashallah ire ò wá farapamọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ́nà episode 1 ìrètí pé bọ́ọ̀lù ti fẹ́ handle aburú tó ṣáájú tó bá wọ́n fi lè dá àdéhùn rẹ̀ mọ́ tó wọ́n fi lè jókòó tí ìrè ẹ̀ṣẹ̀ wá yọjú gbà náà nígbà náà laburú ayé ìrè ẹ̀ṣẹ̀ wá disappear. Ìgbà tí wọ́n bí ọwọ́n rí mọ́lẹ̀ ni kò mí ìgbé kò tún ní padà wá. Ìyẹn ibi nígbà bí ọwọ́n rí mọ́lẹ̀ ṣùgbọ́n gbọ́ bá débi pé ó fẹ́ dọlọ́lá ibi yóò padà wá o ìbànújẹ́ yóò padà wá àìfọkànbalẹ̀ yóò padà wá ṣùgbọ́n tó bá wá mọ àdánwò rẹ ládánwò ibi yóò wá pòórá pátápátá. Ọlọ́run wọlá bí adé gbogbo tó jẹ́ ẹkúnnú ayé wa Ọlọ́run dákun bá sọ dẹ̀rín eléyìí tó jẹ́ ìrìnnú ayé wa dákun bá sọ dídùnnú. Mashallah ọ̀nà mẹ́ta lèyẹn máa ń gbà mọ àdánwò ẹ̀. Àkọ́kọ́ bẹ́ẹ̀ oníkíni o ègún yẹ ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn ò wá rántí síkà ẹ̀ṣẹ̀ yẹn èyàn wá fi kú tàbí kéèyàn ó má tiẹ̀ tí kú kéèyàn ti dàgbà tọmọ wá ń jìyà rẹ̀ bàbá ló jèso àjàrà ìyá ló jèso àjàrà ọmọ lẹ́yìn wá ń kan. Ẹni tí ń wá ṣẹ́ láti jọ ìjọ ti ríṣẹ́ ó ṣe é ṣe kọ́wọ́ rí ó mọ́ kó jẹ́ pé ègún burúkú nítorí rẹ̀ ṣẹ̀. Ẹni tí ń wọ́kọ ẹni tí ń wọ́n ya ẹni tí wọ́n mọ̀ kàbálẹ̀ ẹni tí wọ́n wọ ìgbẹ́lu gbogbo táwọn atáàrí tó jáde wò fún wa. Kí lórísun rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó lè jẹ́ wípé ègún burúkú nítorí ṣẹ̀ tẹ́gùn yìí ò bá kúrò Mashallah ìyóò mọ̀ sí lásán ni o àbí kúrò àmọ́ solóògùn dèké ọ̀dọ̀ àfáà lọ ti lọ ọ̀dọ̀ pásítọ̀ lọ ti lọ àmọ́ iye ọṣẹ lọ ti wẹ̀ nílé babaláwo kódà wọ́n fi yé ọ pé mọ̀ wẹ̀sẹ̀ mọ́ torí wípé ọmọ tí ń sí ọ ni. Ìyá kan ló bímọ méje 4 jẹ́ obìnrin 3 jọkùnrin ní sáìdì tóbìnrin ní ẹjẹ́ kí n yálò léni. Àkọ́bí rẹ̀ ó ní boyfriend wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú ó fún lóyún oyún tí ń jáde oṣù kínní oṣù kejì oṣù kẹta já lọ yọjú sọ́n family oní yìí lè lọ báyìí kò sówó lọ́ọ̀ mi ṣùgbọ́n mò ń process àwọn kankan tó bá ti bọ́ sí ọkàn balẹ̀ nígbà tí màá dé báyìí gbogbo nǹkan rọrùn níbo ni ìlú èbó nábàjọ gbẹ́ nábàjọ gbàtà ló bá ta kọ́ sọ́sọ́n
ìyẹn ìlú èbó nígbà òde bẹ ọgbẹ́lù àfikọ́ fi akátá bí bẹ́ẹ̀ kọ́ wọn ò dọ̀ padà Nàìjíríà ó fi akátá tán kò mọ̀ náà lé mọ́ èyí ìyàwó tilé ó bímọ kò lọ́kọ láì mọ iye ọdún gbà tí ò gbúrò rẹ̀ ó padà lọ fi ọkọ mi. Number 2 òun tiẹ̀ wálé ó mọ́kọ wálé wọ́n bímọ àkọ́kọ́ wọ́n bímọ ẹ̀kejì wọ́n bímọ ẹ̀kẹta lọ́kọ bá lọ gbé ìyàwó mi dé. ìyàwó tó gbé dé yìí òun gùn gàràgàrà ń ṣe bí ọlọ́lá ń ṣe bí pé gbogbo nǹkan ló wà lára rẹ̀ mashallah ìyálé ò lè faradà ìgbà wàhálà ìyálé pọ̀ làwọn ẹbí bá ní ó fẹ́ pa ọkọ rẹ̀ ni ó yá máa lọ nàbà libọ́ta ó jẹ́ méjì ìkẹta ń kàwé lọ́wọ́ kò tí ì lọ́kọ àmọ́ last born wọn ṣé bó ṣe parí secondary school báyìí ló bá dáná mọ́ ọkùnrin lọ́wọ́ lẹ́kọ́ bá mú lọ́nà bá tó lóyún èyí ọkọ tó fún lóyún kò gbóyún ó jẹ́ 3 nínú ọmọ 4 èyí tó jẹ́ kẹta òun lọ máa gba kí o alálẹ́ ló wá díjọ́ kan ìwọ̀n kéwú lọ ni wọ́n sun ẹkún àfáwọn abẹ́rẹ́ ìwé kí ló dé ó ní ìrìn àjò ayé àwọn òyí àwọn ẹ̀rù wá ń bà wọn ẹ̀kíní ilé ọkọ kejì ló wà ẹ̀kejì ilé ọkọ kejì ló wà ẹlẹ́ẹ̀kẹrin àti ẹ̀tí ìmọ̀ bí orí ń borí rẹ̀ tó bá tó ní ọkọ mi òun náà jẹ́ ilé ọkọ kejì ṣé ìṣe pé tóun náà bá dé ilé ọkọ òun náà tó padà fi ilé ọkọ lẹ̀ ọmọ kú ọ̀rọ̀ jinlẹ̀ o làáfà bàbá ṣe sàkárà nẹ́bà yẹ̀wò ní wá ní kò sí àwọn tí wọ́n ti lọ ilé ọkọ kejì gan àwọn náà tó fi bẹ́ẹ̀lẹ̀ wọ́n tún dá ilé ọkọ kẹta wò torí kankan nù yín tí ó gbélé ọkọ sí. kí nìdí wọ́n ní ìyá yín ti kó báyìí láti gbọmọgì rẹ̀ ó fi ọkùnrin kan lóko wọn ọkùnrin tó fẹ́ wọn àwọn fámílì ọkùnrin sọ pé kò gbọdọ̀ fẹ́ obìnrin ọkùnrin yarí wípé dáná lẹ́ni tí ó fẹ́ nù ó wá lóyún ọkùnrin wá wálé wá tọrọ àforíjì lọ́dọ̀ àwọn obìnrin pé ó sàti lóyún ẹgbàá ìgbà tó kúrò fi padà sóko ìyá yín ti bá ọkùnrin míì lọ toyún ló wá ní kò sí wàhálà máa lọ ṣùgbọ́n bá ń gbọ́mọ mi ó ní ayé ìjọ ni wípé ayé ọ̀lẹ́ wọn lè gbà wọn ò lè gbọ́mọ ọ̀lẹ́ tọ́mọ́tọ́mọ́ ìní wọ́n gbà mashallah kò wá sí olóògùn lèmi o kò sí lọ fẹ́ sàṣì tí ó mú mi ìyẹn ọkùnrin tó gbàyàwó ló bá ní ọ̀dà bá sàṣì ò bá mọ tí ò bá mú ẹni tó mú lọ àmọ́ gbogbo ọmọ tó wá bí pátá ìkẹ́kọ̀ọ́ ní gbélé ọkọ ń bẹ̀ ẹ wò sí ìwọ sì lọ ṣépè fọkọ rẹ pọkọ rẹ òsúnlé ìwọ lọ bọkọ rẹ jáì wípé ìyàn lè sọ̀rọ̀ pé ègún ayé rẹ ní dààmú ọkọ rẹ ni ìwọ lọ ń búyàwó rẹ lọ ń sọ̀rọ̀ síyàwó rẹ pé kò sí dáadáa sọ̀rọ̀ pé ègún ní ayé rẹ ní dààmú ìyàwó rẹ ni ìwọ lọ mọ̀wé ẹni ọkọ níwèé ní páàsì ìwọ tó ọkọ yẹn ń wè ìwọ lọ ń fẹ́ẹ̀lì wo adúrú wáyẹ̀kì tó ti ṣe wàdúrú nẹ́kù tó ti ṣe níbi iṣẹ́ ṣé bí wọ́n lọ débi iṣẹ́ kí ló dé tẹ́ gbé ọmọ ṣẹ́ fún ọrù ọmọ pé ègún burúkú ń bẹnu ayé rẹ̀ àfi kọ́ ọ̀wẹ́ dànù kan tó bọ́nu wàhálà àfi kọ́ ọ̀dá àdánwò yìí mọ̀ tó ọ̀bá dá tí ń ṣe ọmọ wà lẹ́kùn sóògùn tó lè lò tí ó ṣiṣẹ́ ẹ̀ máa fi orí fífọ́ wo inú rúnrún ni ronú jinlẹ̀ gẹ́gẹ́ bá arábìnrin náà ṣe ronú pé ìtẹ́ ń ṣe wáyé ṣé ìṣèpé báyìí ló gbà ṣé ìgbé báyìí ló gbà kọ́ wá bọ́ sínú ìrìn àjò rẹ̀ tọ́ba rí àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ nípa ìrìn àjò ayé bí wọ́n léèrè àbẹ́gùn burúkú ní tayé ìmísẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ní útúbà ó ní solution gẹ́gẹ́ bá arábìnrin náà padà sí wá solution wọ́n padà lọ tọrọ àforíjì wọ́n bẹ̀bẹ̀ àwọn ọmọ wọn sokó gbàtọ́lọ̀ tó wá pọ́n wọlé ẹni tó jẹ́ kẹta tó dìkítẹ́tì ara rẹ̀ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ó wá jẹ́ kẹlára ọmọ bàbá tànà mashallah ṣé bí o bá torí iṣu jẹgbó a torí epo jẹṣu báwọn ṣe rí solúṣà ayé wọn ìwọ náà lè rí solúṣà ayé rẹ tó bá ronú jẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ kò ń ṣe pé kọlọmọ wẹsẹ kọlọmọ gbá owó tó ń ná káàkiri ó tó sọ ọ́ dolówó ó tó sọ ọ́ dọlọ́lá tó bá yẹ pọ̀ bá mọ̀rìn àjò rẹ̀ rìn àkọ́kọ́ ni nínú téèyàn máa fi ń dìkítẹ́ẹ̀tì àdánwò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ téèyàn máa fi ń dá àdánwò rẹ̀ mọ̀ tí ó sì fi bọ́m̀bẹ̀ torí bọ́ọ̀ bá dààmú ọ̀lẹ́ bọ́m̀bẹ̀ ìnà ọ̀rọ̀ dókítà tó lọ báyìí pé orí ń fọ́ mi wọ́n á ní ẹ lọ ya scan wá irú orí wo ni kó lè mọ irú oògùn tó bá mu torí orí ń fọ́ pọ̀ tọba tí wàá mọ̀ ebi kọ́ lo oògùn sí káàrí ó yá ni ló bá tán ló fi jẹ́ pé láti kúrò nínú àdánwò tó wà láti kúrò nínú promise and fail láti kúrò nínú pé kọ́kọ́ máa pọ́ lẹ́kọ́ láti kúrò nínú pé kíyàwó máa pọ́ lẹ́kọ́ tàbí kọ́ fẹ́ máa wáwé ìgbélu àbí kọ́ máa wá ìfọ̀kànbalẹ̀ àbí kọ́ dáńtẹ́ ń sí ọmọ
alákọ̀ọ́kọ́ la kà tán ẹlẹ́ẹ̀kejì inshallah tó bá di next episode àátòkà àmọ́kọ́ fúnránṣẹ́ síyàn ó wà láti tí ó jáde ń wokù láàrẹ̀ torí pé ọdún ṣe rẹ lòmíì lọ́wọ́ nu òun gẹ́gẹ́ lè mọ̀mọ́ wá sí tó gbọ́ tó ṣíà fún kọ́mẹ́ǹtì lẹ́lòmíì ń kà ló jẹ́ kó wò tí wọ́n náà bá kọ́mẹ́ǹtì ẹlòmíì náà tó wò ọtún mú kóònù àdánwò nù ṣe bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì fìránṣẹ́ sẹ́lòmíì fi sí Facebook rẹ fi sí Instagram rẹ àti gbogbo tó bá kọ́ fi sí láti fi ràn ẹlòmíì lọ́wọ́ ìmọ̀ràn yẹn lọ́hùn ó ṣeé ṣe kó jẹ́ pé ní ó jẹ́ kádàwó tiẹ̀ náà kú inshallah because na tó bá di next episode awaka number 2 fún wa pé ẹdẹ tó ń ràn wá lọ́wọ́ àmọ́ lórí o ọwọ́ yín ò ní kásálẹ̀ àpò yóò sì ní gbẹ tọrọkọ́bọ̀ tẹ́ fi sínú mọ́sálásí ẹ fi ràn ọmọlàkejì lọ́rùn ìrànlọ́wọ́ tọ́lọ́run náà kò ní wọ́n lágbára ẹ má tẹ̀síwájú nínú ipò nínú àgbéga yóò wọlé àwọn ènìyàn lọ Alfa Jeje Agba ló kọ́ mi o sàmàlẹ́.